Yorùbá ni mí, ilẹ̀ Yorùbá la bí mi, níwọ̀ oòrùn Nàìjíríà mo lè fọwọ́ sọ̀yà. tẹnitẹni èkìsà lọ́lá tán ìmúlòní kan bú àgbọ̀nsalẹ̀ lónìí họ́wùhọ́wù. ìran Yorùbá ló lédè àtàṣà tó wuyì tó jinlẹ̀ dáadáa. èdè àtàṣà Yorùbá wa gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ kó wọ mi bí. agbẹ́dọ̀ ìdí nìyí tá a fi ṣe àgbékalẹ̀ ètò ẹ̀kọ́ àrà ọ̀tọ̀. yàrá ìkàwé tá a pè ní Yorùbá pọ́nbélé lórí ẹ̀rọ ayélujára. ní pàtàkì fáwọn ọmọ Yorùbá tí ń bẹ lókè òkun America, United Kingdom, France, Spain, Ireland, Italy, Germany, Austria, Switzerland àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ẹ jẹ́ kọ́ mọ̀ yín wá kọ́ tó sì mọ èdè Yorùbá sọ lẹ́nu dáadáa. ṣé mọ̀ pọ́mọ tó sọ lẹ́nu lọ́fàpọ̀ òyà kọ́ pẹ́rẹ́. bàbá jẹ́ kéde àtàṣà Yorùbá wọlé bẹ́ẹ̀. ẹkún àyànlá gbogbo wa ni. orí Zoom ni yóò ti máa wáyé. pẹ̀lú olùkọ́ èdè Yorùbá tẹ́ ẹ ti mọ̀ bẹ́ẹ̀ ni mo wó. àkàndá alúrọ̀rọ̀ lẹ́nu bíi tẹ́jọ́. àjàó àró awíkóńkó asọ̀rọ̀ lójú ọlọ́rọ̀. agbẹ́dẹ̀gbàsà níyì padà bọ̀ ọ̀ràn míyàn. pèdèpèdè apèdè má pèdè jẹ́ ọmọ elédè tó mèdè déédéé pè. àjẹdẹ ni mi ti fẹlẹ́gẹ́dẹ́ sóge. àtẹ̀dẹ̀ àtàṣà ọlọ́run ọba fìràn mọ́ni. gírámà lítírẹ́sọ̀ òǹkà òwe àkànlò èdè àlọ́ àròkò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ẹ tètè wá forúkọ ọmọ tiyín sílẹ̀. +234-904-851-9362 +234-904-851-9362. èdè àtàṣà Yorùbá ò ní parun. Yorùbá pọ́nbélé ní kó jẹ́ ìpìlẹ̀. Awikonko broadcasting tutorial. We are citadel of learning. Tó bá fẹ́ kọ́ bá ṣe ń gbóhùn sáfẹ́fẹ́. Production, presentation, technical and marketing. Awikonko broadcasting tutorial. Ilé-Ifẹ̀ ìpínlẹ̀ Ọ̀ṣun ló wà o. Oh yes, you cannot afford to be a mediocre as a broadcaster. Not so good, not so bad. Pèdèpèdè gbọ́dọ̀ gbógede kó gbólóhùn kó ní àgbékalẹ̀ tó nítumọ̀ tó jẹ tí ń gbèsè láì mọ̀mú lòmú fòlòlò fọ́ọ̀n tó bá yá. Ló fi yẹ kó o gba fọ́ọ̀mù báyìí láti kọ́ bá a ṣe ń ṣe ní Awikonko broadcasting tutorial Ilé-Ifẹ̀ ìpínlẹ̀ Ọ̀ṣun. Níbi tí wàá ti kẹ́kọ̀ọ́ gba ìmọ̀ ìjìnlẹ̀ tó kún rẹ́rẹ́. Bá a ṣe ń gbọ́rọ̀ kalẹ̀ látẹnu àwọn ọ̀jẹ̀mí pèdèpèdè lórí rédíò àti tẹlifíṣọ̀n. Adequate equipment for radio and TV programs in a permanent classroom and studio. Bá a ṣe ń ṣe dé bẹ́ẹ̀ la nílé gbígbé bọ́dìn fáwọn tó fẹ́ bẹ́ẹ̀. Bóyá kì í ṣe Ifẹ̀ nípínlẹ̀ Ọ̀ṣun ni wọ́n ń gbé. Kò sí ìyọnu ìrọ̀rùn ló bá dé o. Àwọn akọ́ṣẹ́mọṣẹ́ olùkọ́ máa kọ́ ẹ bá a ṣe ń lo console, technicality, productions, presentation and marketing. Tó o bá ti wá pegedé lẹ́yìn tó o bá parí, Awikonko broadcasting tutorial ló tún máa recommend yẹ fún rédíò tàbí television station tó ń fẹ́ ẹ̀bùn rẹ̀. For you to be outstanding, enroll today at Awikonko broadcasting tutorial Ilé-Ifẹ̀ Ọ̀ṣun State and become a professional in no time. 10,000 naira péré ni wàá fi gba fọ́ọ̀mù wọlé láàrin oṣù 3 sí 6. ẹ̀bùn yẹn máa hàn dé. ìwọ náà máa di gbajúgbajà láwùjọ agbóhùnsáfẹ́fẹ́ gbà bẹ́ẹ̀. Awikonko broadcasting tutorial Ilé-Ifẹ̀ ìpínlẹ̀ Ọ̀ṣun ló wà o. túmọ̀ kíra wa kú ọjọ́ méje mẹ́ta bí bá ti ń tóbi ọjọ́ méje mẹ́ta tá a ti rẹ ẹni tàbí gbọ́ra ẹni ẹkú àti náà làákìrá ẹni. ayọ́kà náà lélẹ̀ ń bẹ tí a ti ń ka ìwé aládùn ní àparí inú látọwọ́ jọ̀gbọ́n kọ̀wé Kọ́lá Òní. orí kẹjọ ni mo ṣèlérí pàtì tẹ̀ síwájú kó tó di pé wọ́n tẹ̀ wájú mo ní kí n rán ilé tí bí àyà nítorí ọ̀fẹ́ ń bẹ pẹ̀lú àwọn tí wọ́n fẹ́ kọ́ nípa bá a ti ń gbóhùnsáfẹ́fẹ́ lórí rédíò lórí tẹlifíṣàn àti lórí ẹ̀rọ ayélujára. bákan náà ní kí n fi tó gbọ́ ọmọ Yorùbá létí pé ilé ẹ̀kọ́ wa tá a ti fẹ́ mọ̀ kọ́ nípa bá a ṣe ń gbóhùnsáfẹ́fẹ́ yóò di ṣíṣí ní ọjọ́ 3 oṣù kẹsàn-án pẹ̀lú ògo Ọlọ́run. ọjọ́ 3 oṣù kẹsàn-án òun náà la máa ṣe ilé ẹ̀kọ́ yìí lágbára Ọlọ́run. ẹ̀yin náà ní àǹfààní láti darapọ̀ mọ́ wa, ẹ láǹfààní láti kún wa lọ́wọ́ ká lè jọ gbẹ́rù dókè lórí èdè àti àṣà Yorùbá. bákan náà òun náà ni wípé ètò kan bẹ tó jẹ mí lọ́kàn látọjọ́ tó ti pẹ́. a fẹ́ láǹfààní láti bẹ̀rẹ̀ ètò yìí nínú yàrá àkàwé ọ̀nà yàrá àkàwé bíi stúdíò náà ló ṣe jẹ́ lágbára Ọlọ́run. ẹ fẹ́ kún wa lọ́wọ́, ẹ fẹ́ ràn wá lọ́wọ́. bákan náà ni à ń gbèrò láti kọ́ stúdíò ìgbàlódé tuntun tó máa wúlò fún ètò tá à ń sọ̀rọ̀ nípa rẹ̀ yìí. ilẹ̀ ti wà nílẹ̀ ní sẹpẹ́ ṣùgbọ́n a ṣe ìfilọ́lẹ̀ rẹ̀ náà lọ́jọ́ 3 oṣù kẹsàn-án. bákan náà ẹ̀yin náà lè kún wa lọ́wọ́, kò sí nǹkan tẹ́ fún wa tó kéré. bákan náà ni àwọn ohun èlò ìkọ́lé lọ́lọ́kọ̀ ọ̀jọ̀kan, oníbọ́lọ́ọ̀kù ni, onísìmẹ́ǹtì ni, onírin ni, onípákó ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, oníyanrìn ni.
ó ní òkúta ni onígráfù ni àti granite àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kò sílẹ̀ tí ó ṣe ìtẹ́wọ́gbà. ẹ láǹfààní láti kàn sí Àkàndọ̀rà Òkòkò lórí WhatsApp pẹ̀lú nọ́mbà yìí +234 904 851 9362 +234 904 851 9362. orí kẹjọ Agbe olóhùn méjì. Agbe olóhùn méjì jẹ́ kó yó oògùn ní ọ̀jẹ́ ìwẹ́tu tí baba Yẹmí fún Ògúnrẹ̀mí òjò sébélé báyìí lọ. ńgbà tí baba Yẹmí gbé amúnimúyè lé Ògúnrẹ̀mí lọ́wọ́ tó ní tọ́ ń ṣeré pé kò jù lẹ́kẹ́tì lọ àti pé kò máa rìn sìn bí irú àwọn oògùn bẹ́ẹ̀ yòókù kò fi gbogbo ara kára másìkì rẹ̀ bó ṣe yẹ kó ṣe. baba Yẹmí rẹ́rìn rẹ̀ bí ti rẹ́rìn rẹ̀ músẹ́. àjẹ́ tí paníjẹ akérèjẹ lẹ́nu wọn kókó ǹdò kó ṣe wé rẹ́gírẹ́gí ọ̀pọ̀ oògùn àbẹ̀rù mọ́ gàlẹ́gàlẹ́ tí wọ́n ní kì í ṣe ti baba Yẹmí irú jẹnifẹ́ ni kọjọ́ lójú àbẹ̀ ntí òkóbìnrin lójú ní kún wọn nínú ìwọ́n sáàtì sábólógún ti pé àṣà ní ọ̀jẹ́ ò gbọ́dọ̀ játa ò gbọ́dọ̀ jẹyọ̀ tó fi bá hàn o tó bá sì ti fi kàn án báyìí rí i pé òun ló fi bá sọ̀rọ̀ o ìyẹn bá mọ forí sọlẹ̀ lẹ́gbẹ̀ẹ́ ọ̀dọ̀ rẹ má pò orí o. èèyàn bá mọ forí sọlẹ̀ lẹ́gbẹ̀ẹ́ ọ̀dọ̀ rẹ má pò orí o. jákàǹkàn bọtí má sọ pé ọgbà o ẹni ọba lọ́rọ̀ gan ni ó dojúkọ o sì bá ní gbólóhùn tó fẹ́ bá ní orí o ọ wá yàn mí láwo bó bá sì jẹ́ pé o fẹ́ káfí dán hàn jù bẹ́ẹ̀ lọ ní èsè kí ni wọ́n ń kó bẹ́ẹ̀ lò bọ́ nílọrin ọ̀wọ́ ńbo la bá lọ ibo la bá bọ̀ ọmọ ẹni a máa burú ká ìfẹ́ kùn pa à ń bọ̀sibọ́sì eléyìí ò burú agídí lásán lónìí agídí ló pè ní lásán 100 lárùn tí ń bẹ lóde ìsálàyé onírọ́kógún alágbèrè kọ́gbọ̀n onírin tinú mi ni wọ́n ṣe lọ́ka 50 ó tiẹ̀ ti yanjú ọ̀rọ̀ sálọ lò ó bó bá ṣe jẹ́ kọjá ń gbọ́ o bẹ́rù bá kọ rírù tó sì tún kọ fífà lọ́wọ́ oníbà tún ti ṣe o wíwọ́ títì ara ẹ̀ náà ni o nítọ́ sẹni lẹ́ẹ̀kan kò gbọ́dọ̀ sẹni lẹ́ẹ̀kejì gbòǹgbò kan kì í dánilépọ̀nù lẹ́ẹ̀mejì ó gédé ọ̀rọ̀ méjèèjì fọkàn wá jẹ́ pé ọ̀kan kan nínú wọn ò múnádóko mọ́ bọ́rọ̀ bá dọ̀rọ̀ ògùn ni yẹn bá fi gbẹ̀tùgbẹ̀tù ráyàn níṣẹ́ lẹ́ẹ̀mẹ́wàá bọ́jẹ́sẹ̀ ẹrú bọ́jẹ́ tọmọ olúwa rẹ̀ ó jíṣẹ́ tán yóò sì mésì bọ̀ òun náà wá ní àbíwé amúnimóyè tí múni móyè ẹni ìwé òwúrá ti ra iyè mọ́ni nínú ìwé àlùpàyídà tí pèrò ọkàn ẹni dà sàgbàdé dèdèrìn tí sọ ní ìdààmúkún mẹ́kọ̀ọ́ bá aago 9 àárọ̀ ọjọ́ ìsinmi yìí ní aago 9 àárọ̀ ọjọ́ ìsinmi yìí bẹ́lúbẹ́lú lójú ọjọ́ rí kòrókòró gbojú ọjọ́ ọ̀gìnìtì gba rẹ̀ káwọn Ògúnrẹ̀mí ó tó múra tán ojú ọ̀run ti sú dúdúdú ọjọ́ abárìbìnrin bí wọlẹ̀ Ògúnrẹ̀mí òwò tòjò ọ̀tàrí làìsì síwájú Ṣẹ́gun tẹ̀lé ọ̀rẹ́ iyọ̀ rẹ̀ agóbáni yàrá wọn mú ya Ṣẹ́gun náà lọ́wọ́ bóyá torí pò níyàwó kékeré ni o ibi tí sùrẹ́ ní bá wà lọ́kàn ní wà ó sì lè jẹ́ pé torí pò níyà Ṣẹ́gun tó fa làìsì wọlé ni ẹni ó bímọ ọ̀ràn nípọn kí wọ́n tó rin títì tuntun já òjò ti bẹ́ẹ̀lẹ̀ kí wọ́n tó dókè ṣọ́ọ̀ṣì tí wọ́n ti wọ mọ́tò wó wọ́n ti rìn gbẹdẹgbẹdẹ òjò ọ̀hún rọ̀ ó wúkọ́ ọ̀lẹ wọ́n dé òkè ṣọ́ọ̀ṣì tán wọ́n kó nú ọkọ̀ wó jáde lọ́kọ̀ ọ̀hún wọ́n kọ kálọ láyọ̀ kábọ̀ láyọ̀ sẹ́gbẹ̀ẹ́ rẹ̀ méjèèjì ní dojúkojú ni wọ́n máa ń sin èrò sínú ọkọ̀ jáde 6 lápá ọ̀tún 6 nítòsí kọ̀ọ̀kan àwọn tààrin o bẹ́rọ̀ sí pé ọkọ̀ ò ní sí ẹrù àṣegbọ́n gangan àwọn Ògúnrẹ̀mí wọ́n tẹ́lẹ̀ nínú ọkọ̀ bẹ́rífọ́ọ̀dù ọ̀hún ọ̀kọ̀ọ̀kan èjèèjì ọkọ̀ ń kún díẹ̀díẹ̀ ọmọ tí ó ju ọmọ ọdún 10 kan lọ ló ń gbèrò sọ́kọ̀ òun rẹ̀ làgòrò kérò ọkọ̀ tó pé òjò ti wá wọ́ ìdẹ́rẹ́bọ̀ ọkọ̀ tó ṣe tán níbi tó gbé ń ta ògógóró sára ní ṣọ́ọ̀bù ṣòbò kan tó wà ní ẹ̀gbẹ́ ibùdókọ̀ òjò ti dá pátápátá ojú ọjọ́ ti mọ́ gaara ìyá kan tó ru apẹ̀rẹ̀ kọ pábà kan kiri dé ọ̀dọ̀ àwọn Ògúnrẹ̀mí nínú ọkọ̀ ńbẹ̀ ọjọ́ ń pọ́ ẹ̀sẹ̀ jáde láti ilé ni torí aṣọ rẹ̀ òtútù ó sì lè sáfójò kò forí mọ̀ síbì kan ẹ̀kọ́ owó rèé o àwọn aráàlú a máa kiri ẹ̀kọ́ wá gbọ̀ngàn ẹ̀kọ́ tí wọ́n máa tóbi dáadáa ìdí nìyí tí wọ́n fi ń pe ẹ̀kọ́ wọn ní pábà Ṣẹ́gun lọ́dà ìyá lòun ní a ò tí ì jẹ́ ti gbọ̀ngàn tán o
irú ọ̀hún orin tí ìyá fi polówó náà ní Ṣẹ́gun fi dá a lóhùn. gbogbo èrò ọkọ̀ pátá ló kú sẹ́rìn. àyàfi Ògúnrẹ̀mí nìkan tó náwó ìgbátí kan sí Ṣẹ́gun, ṣùgbọ́n òkú àbínú sọ kì í bewó rẹ̀. yàtọ̀ sí pé Ṣẹ́gun jìnnà díẹ̀ sí bàbá rẹ̀, òun gan ti ń retí pé bàbá òun ọ̀fẹ́ ṣe nǹkan kan. ẹni tó sábọ̀ tì ní wojóòjò bí Ògúnrẹ̀mí ti gbọ́wọ́ ní Ṣẹ́gun ti yẹ̀ ẹ́ bẹ̀sẹ̀, tójó ti yẹ́ làpàrò fẹ́ ríran. àwọn èrò tó rẹ́rìn. Ògúnrẹ̀mí sì tàka sọmọ rẹ̀, mọ́tò sí ọkọ̀ rí sọ̀nà Adénúgà, ọ̀yà sápọ̀ tó lọ́nà wo títí eléruku ni ọ̀nà òsì fi bẹ́ẹ̀ dá. bí gbogbo èrò ọkọ̀ ṣe ń jó pàlóńgò ni wọ́n ń kígbe fò tí ẹ̀ rọra. ọkùnrin mọ́mọ́ kan wá lógòrò ẹ̀yìn ó mú nǹkan ní àmọ̀ràn bíi ní Ọ̀yọ́ níbẹ̀ rí ọ̀nà bíi tọ́gbà yọ eégún Mọ́gájí ti gbé nǹkan lura kánnákan ń ṣàgbàdéwèrè ọ̀tẹ̀lé àná ṣẹ̀jẹ̀dómi ògógórí ọtí ọ̀daràn ọtí rẹ̀ wà nílé òwe. ńgbà tí wọ́n dé owó dé mọ́tò dúró díẹ̀ wọ́n sì rọmi sí i, wọ́n wọnú ọkọ̀ padà ní bàbá kan bẹ̀rẹ̀ sí bínú tó ń tu bí ẹjọ́ ṣebé. irú ọmọ tí ẹ̀ mọ́kọ o dá ló wá rí i pé ta ló wá lè rí bọ́kọ̀ ẹ̀ ṣe dá lójú kọ́mọ̀ pé ẹ ti ẹ̀rọ mi ni ẹ rí bí ṣe ń bọ̀ bọ̀là tó ní Ṣẹ́gun dáhùn ní kọjá bísà. ẹ gbọ́ tí wọ́n ní bí ẹkún ní í ṣe gbére ọ̀họ́ ní í ṣe mọ́tò. àwọn èrò ọkọ̀ tó kú sẹ́rìn okun ni ọ̀fà ni láìsí ò bá wọn dá sí i. ṣe ló ń wòṣù bí iṣu lọ́lá kí iṣu lọ́lá ó fi yèdẹ́nu o. wọ́n di ọlọ́bà ni wọ́n rí pé táyà ti jò, mọ́tò tó dúró, gbogbo èrò ọkọ̀ tún sọ̀kalẹ̀. bàbá ẹ̀ kan tún gbaná jẹ ẹ wá gbà mí ẹ rà mí mọ́ mà sí kọ̀wọ́ o. ìwọ ọkùnrin ó sì wá jóye adánidúró tó ń gbèsè kalẹ̀. Ṣẹ́gun ló tún dá a lóhùn kí sẹ́jọ́ náà sà. ara pòmù ní dẹ́rẹ́bà ọkọ̀ yìí, pòmùpòmù ní táyà ọkọ̀ rẹ̀ sì gbọ́dọ̀ máa tọ́fọ́ ní gbogbo ìgbà. ẹ̀yin ẹ máa wò ó dábàá tó kún fàdúrà èyí tí wọ́n tún gbé sí i yóò tún bẹ́ ká tó dé wo. ẹ sọ pé mo wí bẹ́ẹ̀ inú wa bí Ògúnrẹ̀mí gbà. ó bẹ̀rẹ̀ sí lé Ṣẹ́gun káàkiri àárín èrò ṣùgbọ́n ọwọ́ rẹ̀ ọ̀tẹ̀. ọmọdé ní yára bí àṣà, àgbà bíkun dùngbẹ̀ bí àpò. wọ́n gbé táyà mìíràn sí ẹsẹ̀ mọ́tò tán ni wọ́n bá tún mú ìrìn àjò wọn pọ̀n. kò tó ìṣẹ́jú 5 lẹ́yìn ìgbà náà tí òjò fi tún bẹ̀rẹ̀. torí àsìkò tí onímọ́tò fi ti fi ṣòfò ó ń tiraka láti ràn án lẹ̀. bí ọjọ́ ṣe ń káwọn èrò inú ọkọ̀ lójó ń káwọn náà. awakọ̀ ń sáré owó ó ń pafẹ́ bí àṣà tó fẹ́ gbọ́mọdé. òjò ń ṣe hì ó ń ta pàrà lára mọ́tò. wọ́n fatakọ́ lè bo ẹ̀gbẹ́ ọkọ̀ méjèèjì kí ara àwọn èrò ọmọ bàtún ni. lẹ́ẹ̀kejì fún omi lẹ́ẹ̀kejì wọn ò tí ì rìn jìnnà sí ọlọ́bà. nígẹ̀rẹ́ tí wọ́n gun òkè gan báyìí tán tí gọ̀ǹgọ̀ fi sọ bí wọ́n ṣe ń da gẹ̀rẹ́gẹ̀rẹ́ òkè tí wọ́n ẹsẹ̀ gùn ń dé ìdajì ní mọ́tò agbégilódò kan yọ láti ọ̀nà Ìwó. àárín gungun ọ̀nà ló ń gbàbọ̀. ìwọ̀nba làwọn dírẹ́fà ń ríran mọ́. rírí tí dírẹ́fà àwọn Ògúnrẹ̀mí rí agbégilódò mọ́ bẹ̀rù èpè yìí ó tẹ bírèkì ní ìtẹ́ akọni. táyà iwájú sì ṣe pòmù bàràbàrà bàlàbàlà gidigidi. onímọ́tò ń bá ìtọ́kọ̀ ọjà ìjàkadì. ṣùgbọ́n omi tó bá mọ níwọ̀n làárẹ̀ lásì. eré ọkọ̀ ti papọ̀ jù. àwọn èrò ọkọ̀ àtàwọn tó ríran ríwájú tí wọ́n máa ti ń ṣẹlẹ̀ àtàwọn tí ọ̀mọ́ bẹ̀rẹ̀ sí pariwo. mọ́tò àwọn Ògúnrẹ̀mí kọ́kọ́ já sòròsò lọ sí apá ọ̀tún. awakọ̀ pé padà sọ́wọ́ òsì. mọ́tò tún dorí kọ ọ̀nà apá òsì nínú igbó kejikeji. awakọ̀ tún gbìyànjú ó tún pé padà sí títì. obìnrin kan tó jókòó níwájú tí awakọ̀ ń lọ baṣẹ́ jẹ́ o. ńgbà tí òjò rámú tán ó bẹ̀rẹ̀ sí ní lọ ìtọ́kọ̀ máa wakọ̀ lọ́wọ́. ó wo nkoko mọ́ ó ń yí sìn yí sọ́hún. ọ̀rọ̀ bá di gbákan rí lọ. àwọn díẹ̀ tó yẹyẹ lẹ́yìn ọkọ̀ ń kégbe má tẹ bírèkì o àì tẹ bírèkì o. bí ìyá bàṣùbàṣù lọ tẹ bírèkì ni o. bí awakọ̀ fúnra rẹ̀ ló sì fi wà wára tẹ́ ni o. olúwa rẹ̀ lóye olúwa lóye. ẹni ọ̀hún tẹ bírèkì tán ni mọ́tò bá gbéra gidi gan nílẹ̀. ó di wọn ṣàṣà nínú gbó. ó tàkìtì lẹ́ẹ̀mẹ́ta kó tó ré jùà sínú kòtò sọ́yà nínú ìgbẹ́ níbẹ̀. lẹ́yìn ariwo ìjàmbá mọ́tò yìí ṣe ni gbogbogbò pa késekése. ẹnikẹ́ni ò pariwo. kò sẹ́ni tó kẹ́mọ́ rọra. kò sí gbé oró kò sí gbé oró. ẹnìkan kò rówó kẹ́ ẹ̀. bí ẹ̀jẹ̀ ṣe ń sàn jáde láti inú ọkọ̀ ni àgbàrá òjò ń sàn dànù sínú kòtò sọ́yà. lẹ́yìn ìgbà díẹ̀ òjò dá. gbogbo nǹkan tún pa lọ́lọ́. ìgbágò òrùn ọ̀kẹ́rẹ́ ọ̀sẹ̀ lọ́rùn ọ̀pẹ. ẹ̀ẹ̀kan náà lẹ́yẹ Agbe tó wà lórí igi àkókò kan nítòsí ibẹ̀ fò pòròpò. bó ṣe ń lọ ló ń kígbe ó dilé kó ó dilé láìsí tatíwèrè. níbi tí àpò gàrí kan lé lọ́rùn mọ́lẹ̀ sí. ọmọ tó ń ṣẹlẹ̀ ó sì mọ bó ṣe ṣẹlẹ̀.
iye inú rẹ̀ ò tí ì parẹ́ ṣùgbọ́n kò tí ì mọ ibi tára rẹ̀ kù sí. Orí ọ̀fọ̀ ẹ̀dọ̀rín ibi kankan máa ta ara rẹ̀ ò sì hù. Ó gbìyànjú àti gbé apá kò ṣeé gbé, ó gbẹ́sẹ̀ náà wò kò ṣeé gbé, ọ̀làjú ojúṣe là ní tiẹ̀ ṣùgbọ́n kò fẹ́rẹ́ nǹkan kan. Bérebére lòkùnkùn sú lójú rẹ̀ níbi tó wà. Ńgbà tó ṣe ara rẹ̀ ń kórìrì, òtútù ń mọ, àyà láìsí ń jápa. Ńbi tó ṣe pọ́ lọ́rú sí lábẹ́ àpò gàrí ikú dé dẹ̀dẹ́gò. Ó tún gbé ẹyẹ agbe ó dilé kó ó jèrè o. Ilé náà la ní ká máa lọ yìí o. Lọ́ba sì di ó délé ó relé kò délé o. Ó roko kò dáàlà oko. Ló di pé gbogbo wa ń kú sọ́nà bí èéfín kó sì máa wò ó. Wọ́n sì kọ́ ká lọ láyọ̀ kábọ̀ láyọ̀ sára mọ́tò yìí o. Bí àyùn lọ àyùn bọ̀ lọ́wọ́ sí yẹnu ni àwọn ni wọ́n mọ ọjà rẹ̀. Èwo ni ò tí ì wá já sí rọ́ńbẹ̀ báyìí. Agbe tún kígbe. Àbí tó ń sọ ni pé kò séwu, pé jíjọ lọ́jọ́ kò ní rí bẹ́ẹ̀, wípé orí á kó wa yọ nínú eléyìí, pé dandan ni ká dé ìwó lónìí. Ìwọ Agbe, ọ̀rọ̀ lè rí bí wọ́n ṣe pé jẹ́ kí n ṣàlàyé fún ọ kó yé ọ. A kì í gbọ́n kọjá ń tá àbámọ̀, àti pé ẹni béèrè ọ̀rọ̀ lọ́fẹ̀dé rẹ̀ gbọ́. Ìwọ ò béèrè o, ṣùgbọ́n ta ni mo tún bá rí fọ̀rọ̀ jómi tó rọrọ̀ náà. Ẹni tó bá kúnikù náà là á bá jayé. Má jẹ́ ń fọ̀rọ̀ lẹ̀ sọ̀rọ̀. Ìwọ Agbe, tí orí bá yọ wá ta kú ò níbí yìí, gbọ̀ngàn ni gbogbo wa padà sí. Àti baba alágídí tí ń pẹ nìkan lálágídí, àti Ṣẹ́gun ọmọ rẹ̀ tó jẹ́ ìbátan Ìwọ Agbe. Ìbátan Ìwọ Agbe ni Ṣẹ́gun torí ìbákà lòun, orojọ́ ju tá ń dálẹ̀ lọ. Ó dilé kó tiẹ̀ ní yí ọ. Ṣùgbọ́n gbọ́ tèmi má tiẹ̀ o. Má jẹ́ kọ́rọ̀ rẹ̀ ó dàbí ọ̀rọ̀ adití tó jẹ́ pé orin kan ṣoṣo tó bá gbọ́ tétí ẹ̀fìdì náà ni yóò mọ̀ ọ́n rán mọ́nu tí yóò fi kó fẹ́ẹ́fẹ́. Gbọ̀ngàn là ń padà sí. Gbọ̀ngàn kì í sì ṣe lé tèmi, kò lè jẹ́lé àwọn yòókù o. Sápò ara wọn ni ọ̀rọ̀ ń gan òsì tún kàn wọ. Odídẹrẹ́ lọ́kàn, odídẹrẹ́ ló nìwọ. Ó dilé kò sí pé gbọ̀ngàn náà ilé ni. Ibi a bá ń gbé là á ṣe. Ntọ́ bá ti sin òkèlè dẹ́kun ní jọ́bẹ̀, ntọ́ bá ti lébi lọ ní ijó oúnjẹ. Ó dilé kò Olódùmarè kọ́ má jẹ́ pé ntọ́ ń sọ ni pé kò sẹ́ni tí yóò rúlà nínú wa, wípé ọ̀run lẹ̀rọ̀ ayé sì lọ́jà ọ̀run nílé. Ó dilé kò gbẹ́nu rẹ sọ́njọ́. Ta ni ò ní kú? Bí èèyàn kú láàárọ̀ ọjọ́, ikú náà ló kù. Bá sì wò sùnsùn lọ́sàn-án gangan kórè wàlẹ̀ àṣà, ikú náà ni. Bọ́ bá sì wá kú rọ̀lẹ́ gbẹ̀rẹ́, ikú ni kú ń jẹ́. Gbèsè ni kú, kò sẹ́ni tí ò ní san. Ìwọ ka ààrẹ àgọ́ Àríkóyẹrí ni, àbí wọ́n ka ìwé kan tí wọ́n ń pè ní ikú. Láwùyí Ògúnníran lọ́kọ méjèèjì lọ́ka. Ọjọ́ ń pé wọ́n ò tiẹ̀ mọ̀wé, o ò lè kàwé, o ò lè fèèbó. Tó bá jẹ́ pé ọ̀pẹ́ rẹ̀ ní báyìí ọ̀rọ̀ ìbádùn. Ọ̀pẹ́ rẹ̀ mọ̀wé ní tiẹ̀, a sì mọ fèèbó. A ní that's right láìsí yí ọrùn po. Ó rí pé ọrùn náà ṣe é yí, ojú òun sì ti ń ríran. Kedere báyìí ló ń wo Ṣẹ́gun. Gbogbo aṣọ ara Ṣẹ́gun páyò, ó pupa dò kanlẹ̀, ó rìn gbẹdẹgbẹdẹ. Ṣẹ́gun náà ò rí òye pé nǹkan kan ṣe òun kàrí òtútù tí òjò àrọ̀rọ̀ dáfà. Àyàfi tó dídé garawa epo kan tó tú sí i lára. Ó gbìyànjú dìde jókòó. Ó wò rárá kiri délọ làwọn èèyàn sùn kalẹ̀. Wọ́n kú ni wọ́n yè ni ó yé Ọlọ́run. Orí làísì lẹ́gbẹ̀ẹ́ kan tó sùn kalẹ̀ láì mira. Kò gbọ́dọ̀ jẹ́ bẹ́ẹ̀ o. A jẹ́ pé bẹ̀bẹ̀ kú ẹ̀bẹ̀ ibẹ̀ náà ló ń bọ̀. Àfìgbà tí mọ́kú sì wá kú gbà. Wàhálà tí baba ń sá fún. Jọ̀gọ̀dì tó fẹ́ bì sẹ́yìn sí lọ́ọ́ ra wọlé wẹ́rẹ́ tọ́ baba. Wọ́n sì lè máa sọ pé olúwa rẹ̀ ló kó bá wọn o. Kò ní kọ́ wọn kúkú tí sọrú ẹ̀. Àwọn gan sì lékun tó dà yìí lẹ̀ tí jẹ́ dá. Ohun ọwọ́ mi ò tó màá fi gọ̀gọ̀ fà á. Ẹni ẹlẹ́ni jókòó tiẹ̀ tẹ́jẹ́ kalẹ̀. Kò bóyín kò sáyín, ẹ̀yin ní dandan lá kó rìn sóníwò. Ó rójú tán ń wá ìrójó kiri. Àláfíà pọ̀ ó dà láfíà fíà. Ayọ̀ ní pọmọ ìyá ká sójú yín sì ti wá já o. Ẹgbọ́n náà o, bàbá òun gan da o. Kò dáadáa o. Tí ìfẹ́ wúro dà lásà o. Ọ̀ràn yín mọ̀ kó ò ní díẹ̀. Ọjọ́ ń pé gbogbo àwọn làwọn mọ̀ sí kó ò nílé. Ìyá dà. Ògúnrẹ̀mí ń kọ́. Ìyá òun ìyàwó Ògúnrẹ̀mí dà. Ìyàwó Ògúnrẹ̀mí, ìyàwó, ìyà ìwó, ìyà ọ̀nà wó, ìyà tí Ọ̀rúnmìlà jẹ níwó kó tó rí obìnrin fẹ́ ńlọ́jẹ́ kó rí orúkọ aya padà dé ìyàwó. Bírọ́ ni bóòtọ́ ni odù fákan Ṣẹ́gun ṣubú wẹ́jẹ́ ó sì dákú lọ gbárí. Lẹ́yìn wákàtí kan àbọ̀ tí ìjàmbá yìí ti ṣẹlẹ̀ ni ọ̀rọ̀ tó ń lójútùú. Ráìmì tí gbogbo ẹgbẹ́ rẹ̀ ń pè ní Bákúmẹ́kẹ́ lọ́wọ́ agbègbè lódò tó fa wàhálà. Òun náà ló sáré lọ fi tí àwọn ọlọ́pàá gbọ̀ngàn tó. Kò
kò jẹ́ sọ pé òun lòún ṣokùnfà jàǹbá òun o, ẹnìkan kì í rí pàkúté ńlẹ̀ kó tọwọ́ bọ̀, kò sẹ́ni tó jẹ́ fọ̀bẹ tó nù Jésù. Inú rẹ̀ lásán ló sọ pé òun wá ṣe, kódà àwọn ọlọ́pàá dúpẹ́ lọ́wọ́ rẹ̀ láì mọ̀ pé òun gan níbẹ̀ nínú ògò tí ń jẹ́ jíìnì. A kì í fúnná sórí òrùlé sùn kíá àwọn ọlọ́pàá 4 ti kónú ọkọ̀ wọn dorí kọ̀nà Ìwó. Dídé tí wọ́n dé òkè ṣọ́ọ̀ṣì bàrà ni wọ́n yà sí àgọ́ àwọn panápaná. Wọ́n mọ̀ pé bọ́rọ̀ ò tiẹ̀ látò níná lọ, ó lè jẹ mọ́ à ń fi àáké yọ ọ̀yàn. Àkúwórí ẹ́ńjìnì, àrùnpọ̀ àpòlà igi mọ́tò àti páànù ọkọ̀ kò rọrùn láti já bí wọ́n bá fi ènìyàn sí àhámọ́ tán. Ojú bọ̀rù sí gbọmọ lọ́wọ́ èkùrọ́. Kò sí ẹni tó mójú òjò láìsí Ṣàngó. A kì í mọ̀ yá Àbújá bó lọ iṣẹ́ àwọn panápaná ni. Láyé ọ̀sọ́kà wọ́n ti dé ọ̀hún, ṣùgbọ́n wákàtí kan àbọ̀ ti bọ́ ẹ̀yìn lẹ́yìn tí ìṣẹ̀lẹ̀ ti ṣẹlẹ̀ tán. Iṣẹ́ bẹ̀rẹ̀ ní pẹrẹu. Àròhun tá a máa ń sọ fún wọn rèé o. Òǹtẹ̀rí àsápajúdé máa ń falẹ̀ rèé o. Kábíyèsí Olódùmarè, òkú lọ́lọ́ rẹ́rẹ́rẹ́ yìí o. Eléyìí mi o, ọmọdékùnrin yìí kò tí ì kú o. Ọ́físà, ẹ má fọwọ́ kàn o. Àwa la mọ̀ bá a ṣe lè gbé tí àrá òfin níran bọ́ǹbù lọ́wọ́ ìwọ ń tèmi. Ọmọdékùnrin mìíràn tó ní yìí o kò tí ì kú o, ẹ wá gbé o. Ẹ̀yin tẹ́ ẹ mọ̀ wọ́n gbé o, ẹ jèrè. Àìfàgbàfẹ́ nìkan ni kì í jáyé ogun. Ẹ má bá wa wàrin wọn, bóyá tún lè rí ẹni orí kó yọ. Ká fọwọ́ wẹwọ́ lọ́wọ́ fi mọ́. Àwa náà mọ gbáwọn eléyìí sínú ọkọ̀. Ọlọ́pàá kan ní ibo lẹ́ ń gbé wọn lọ rí, ilé ìwòsàn wo ni àbí tìkìrì? Ọ̀gá àwọn panápaná ló dá lóhùn Ìwó ni. Àbí kílẹ̀ rò, ọkọ̀ wo ni mọ́tò yìí? Ìwó ló sì ń lọ. Ó yẹ ká lè rí àwọn èèyàn wọn lọ́hùn. Ó dáa, sergeant, ìwọ tẹ̀lé wọn. Àwa gbọ́dọ̀ padà sí gbọ̀ngàn ká lọ sí àkọsílẹ̀ ìṣẹ̀lẹ̀ yìí. Ọlọ́pàá sọ̀rọ̀ tán, ó súnmọ́ Láìsí àti Ṣẹ́gun nínú mọ́tò panápaná tí wọ́n gbé wọn sí. Ẹ pẹ̀lẹ́ ní tiyín o, ẹ kú yíyọ Ọlọ́run. Ìwó ni wọ́n ń gbé yín lọ báyìí o, sọtẹ́ yín lọ́rùn Láìsí ló dáhùn. Ìwó, Agbe sì sọ bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan o, tèmi tiẹ̀ ń bá jiyàn. Agbe, ta ni ń jẹ́ bẹ́ẹ̀? Ńbo ló ń wà? Ẹyẹ Agbe ni, yóò ti lọ́n tiẹ̀ látẹ̀ẹ̀kan. Ìwọ àtẹyẹ Agbe lẹ́jọ́ ń sọ̀rọ̀ nígbà wo? Àníkàyìn ó tó dé lẹ́ẹ̀kan ọ́fíìsà. Ẹ tó ń pọ̀ nífun ni. Ẹ mọ̀ pé kọ̀mọ́ ti ń sọ mọ́, o lè ti forí gbá nǹkan tí yẹn sì ti dà á lọ́pọlọ rú tó o. A jẹ́ pé mo sọ̀rọ̀ ń dá o. Ṣẹ́gun kígbe lẹ́gbẹ̀ẹ́ Láìsí tó wà. Ẹjọ́ sà, bàbá kan báyìí tó wọ agbádá àǹkàrà sáfẹ́ẹ̀tì àti ìyá kan tó wọ pọ̀nkìlá bíyá, ṣé wọ́n ti kú ni? Ṣẹ́gun ọ̀rẹ́ ni dá lóhùn. Ẹjọ́, àwọn lẹ́gbẹ́ orí wọn ara wọn lé ẹ̀gbẹ́ títì tí mò ń wò yìí. Ẹ bá ń yẹ̀ wọ́n wò, kò yẹ kí wọ́n tí kú sá. Èyí tí wọ́n ìbá fi dá Ṣẹ́gun lóhùn. Tapoli wọ́n fàyọ ọnu mọ́tò tí wọ́n fi bo gbogbo òkú ẹ̀gbẹ́ títì. Mọ́tò àwọn Ṣẹ́gun sí ọkọ̀ rí sọ́nà Ìwó. Wọ́n ń lọ. Bí wọ́n ti wọ ìgboro ni wọ́n ti bẹ̀rẹ̀ sí fọn, tí wọ́n dá fèrè bólẹ̀. Bẹ́ẹ̀ laago ń dó já wọn tí iná orí ọkọ̀ wọn ṣe mọ̀là tó ń yí gbìrì. Gbogbo èèyàn àti mọ́tò ló ń bèlà fún wọn. Wọ́n mọ̀ pé akérèwú lọ́sàn-án àti pé bí ọ̀bá sì ń tó sí ẹ̀sẹ̀ kì í déédéé sẹ̀. Ilé ìwòsàn ìjọba kan ni wọ́n gbá orí sí. Ilé ìwòsàn ń wò jìnnà sí ilé àwọn Láìsí gan nílé Ẹ̀dùnjọbí ní Ìwó. Bó ṣe wọ Ọlọ́run ọba ní sọlá bí wọ́n ṣe gbé Ṣẹ́gun àti Láìsí débẹ̀ làwọn dókítà àti nọ́ọ̀sì ti dọwọ́ bò wọ́n. Àwọn kan ń kiri kéékèèké kan bọ̀ wọ́n lábíyá, àwọn kan ń fún aṣọ kan mọ́ wọn lápá. Wọ́n ń kọ̀wé, wọ́n ń lọ wọ́n ń bọ̀. Kí lorúkọ tiẹ̀ o? Àbúrò. Ṣẹ́gun ni o. Ṣẹ́gun Ògúnrẹ̀mí. Èmi ni Ṣẹ́gun Ògúnrẹ̀mí ń bàbá mi. Farayádé sì nìyá mi ń jẹ́. Àbí èèyàn sáàrin gọ́gọ̀gọ̀kọ̀ mọ́ morúkọ ọ̀yẹ́ ẹ̀. Àti Farayádé o àti Ògúnrẹ̀mí wọ́n ti rí ìràwọ̀ ẹṣin. Ó wá kù mí, ó kẹtí mi. Ó kù mí ó káwọn pàpà ńlá gé èèyàn. Ó kù kí n máa wọ́wọ́ lọ́wọ́ kí n tó jẹun. Ó kù kí n máa retí ẹ̀wà àlòkù kí n má fi rin o. Ìdààmú tí mo gbára bọ̀ yìí ọ̀sẹ̀ bóyá ni n ò ní sára gírí kí n sọkàn ọkùnrin kí n rọ́jú gbé wò ó. Nọ́ọ̀sì, wá fún eléyìí lábẹ́rẹ́ orun o, késókè o tó wọ rárá. yẹ́sà, orúkọ tiẹ̀ ń kọ́ Láìsí ni. Kò sí ní tó ṣe mí. Ẹ sábà ń tọ́jú àbúrò mi, ìwọ ò lè mọ bí nǹkan ṣe ọ́ bí ò ṣe ọ́. Àrùn kì ń kọ́, ọgbẹ́ ẹnu ń kọ́. Àyẹ̀wò fẹ́nẹ́fẹ́nẹ́ ló lè fi ipò tó wà hàn. Wò sáà farabalẹ̀. Láago 8 àárọ̀ ọjọ́ kẹta, dókítà àgbà fi ọwọ́ sí ìwé pé kí Ṣẹ́gun àti Láìsí ọmọ lọ lálàáfíà, kò séwu mọ́. Ó ní ọ̀kankan nínú wọn gbọ́dọ̀ rú àròkàn kankan mọ́ o.
ó ní àròkàn nífẹ̀ẹ́ kún àìsàn ìdáwà òun náà sì nífẹ̀ẹ́ ẹ̀jẹ̀ ríru. ẹ wo gbọ́dá ebi ń pa èmi o ẹja tètè gbálé yín lọ o owó díẹ̀ ń bẹ lọ́wọ́ mi jẹ́ àyàbó kọ̀ọ̀kan nǹkan jẹun. wọ́n fẹ́ràn ògúnfe kọ̀ọ̀kan gbé yán lẹ̀ wọ́n mú mi lé ara àwọn méjèèjì sì wálẹ̀ wọ̀. Ṣẹ́gun dìde náà ro ẹja rè lé yín o ká sì yọjú síbẹ̀ náà ni o torí mo fẹ́ ká padà lọ sí gbọ̀ngàn ní kíákíá lónìí olónìí. ṣe mọ̀ pé àgbà sì ti sún kan èmi náà nu láì tí ì lálàá pé wọ́n pọ̀ mọ́ 20 ọdún ká tú ara ilé lọ́fọ̀ ká palẹ̀ òkú mọ́ kí n ṣe gbàṣàwò n ò kúkú mèyí àṣẹ ẹ sá mọ́ padà lẹ́yìn mi mọ́ wọ́ o. Ṣẹ́gun tó ti bẹ̀rẹ̀ ẹkún tó wà mú títí òru àná náà nìyí láìsí rẹ́rìn yàngì okú àìmọ̀ kan okú bó ṣe yé ọmọ èmi ò níyà kan àbí bàbá kan kárí èyí tó ní àwọn òbí rẹ tó kú àwọn òbí tèmi náà ni kákan mọ́ dúpẹ́ pàní Olódùmarè a sì tún ní ara wa tó o bá ti wá lọ́yà o ó ti yá náà nu kọjá relé wa sóòsì gbàgbé o ilé àwa méjèèjì ò pé méjì ẹyọ kan ṣoṣo náà ni nǹkan fò títì káwọkọ̀ wákàtí 2 ó fún lọ́rùn àti délé èmi ò ní nǹkan kan ṣe níwò o gbàngán ni ó nìṣó o. Ṣẹ́gun lanu kò lè pàdé ṣé pé ẹni yaléwò láti yọ ọdún ìwá eégún ní jó ní bẹ̀ ní àbóòsà Jésù gbà mí ọ̀rẹ́ ẹlẹ́sẹ̀ ìwọ̀n ní nǹkan mọ̀ dùn mọ́ ṣé agídí ilé ọwà papọ̀ jù báyìí sósì lè ṣèṣò rere báyìí ẹ̀rù mọ̀ ń bà mí kẹ́dà ọwà wọ́mọ̀ nǹkan kọ́mọ̀ ṣe gbà lọ́wọ́ rẹ̀ ìgbẹ̀yìn rẹ̀ kì í dára o ẹjẹ́ àfẹsẹ̀ kan délé yín ọ̀wù láti yí ọjọ́ ìwá ṣé kí n júwe bẹ̀ fún ọ tó bá sì mú tó tọ́jú síbẹ̀ tán kọ́ wá bá mi ń gbọ̀ngàn gbàràn mi dẹlẹ́rù ẹlẹ́kún dákẹ́ alágbàsún òsínmi jèrè bọ̀dá ẹ tún lè fi kún pé alára òro ìwọ̀ ló kọ́ ẹ̀sùn kọ́ ìwo ẹ má bínú ara ló rẹ́ mi ẹlẹ́kún sunkún láàróyè ń ṣẹ̀jẹ̀ ní mú ń sun mí láàróyè ń sófun tèmi sì ń bẹ lára mi ó gbẹ̀dú àrùn ìwọ lọ́mọ mo ti sọ fún ọ pé ń tọ́ba ojú lọ́ba mú ìwúrẹ́ ọ̀sọ́ pé òun ọ̀sọ́ mọ̀ ìyá àgùntàn àyàfi tágùntàn bá ní ìyá òun òbí dóró bá ní ẹ mọ́ kórí ọ̀rọ̀ bọ́gbó ẹ lágídí àtúbọ̀tán rẹ̀ sì ń kọ mí lóminú láìsí ọ̀fọ̀ mọ́ òrònú lọ́gbáre ẹnu rẹ̀ wúwo bí ọ̀sọ́ irin wọ́n dé ìdíkọ̀ wọ́n wọ mọ́tò gbọ̀ngàn láìsí òtí ìrẹsì fọ̀ ńgbà tí mọ́tò sí ni láìsí tó wà fún tó sì fọwọ́ tọ́ Ṣẹ́gun sẹ́mi náà wá ní àbí bọ́lọ̀ ti dá mi a kì í ṣe ìbínú bọ́lọ̀ ń ṣe dá ni jẹ́njẹ́wọ̀ kìnní kan fún ọ lónìí ọ̀rọ̀ ara mi ti sú mi àfi bí ẹni pé wọ́n fi nǹkan mi bọ́kàn mi bá ti nàró mọ́ nǹkan kan àyàfi kó ti gbaṣọ lára ewúrẹ́ ńgbà mìíràn èmi náà máa pe ọ̀dọ̀fin inú mi àtàrò bẹ̀ máa sì kìlọ̀ fún wọn màá bí wọ́n pèsè mi nìkan ni láìsí ìbí láìsí ìlọ́hùn tí ò sì sí nǹkan kan mìíràn kọjá pé kì í gbàmọ̀ràn ọlágídé inú rẹ̀ lè jẹ ẹ̀yìn rẹ̀ lọ kò wá sí bí mo ṣe gbìyànjú tó irọ́ ni kíní ọ̀hún ìrìn gbà àbí mo bá tẹ̀fẹ̀ inú mi tí mo ta ara mi rí dùn. Ṣẹ́gun nǹkan ń ṣe mí èmi kí mò ń ṣe nǹkan ìyá arúgbó kan ń kígbe láti ìgbà tí mọ́tò ti sí pé ṣé wọn ò jásùkò ńlẹ̀ àti pé kí wọ́n má jẹ́ kí apẹ̀rẹ̀ gbòòrè ọ̀hún owó ẹgbẹ́ láìsí gan lọ́jọ́ kọ sí bó ṣe wá ń fetí kọ̀ ọ̀rọ̀ láìsí bó ṣe wá ń fetí kọ̀ ọ̀rọ̀ tí láìsí ń sọ pẹ̀lú ariwo tí ń pa Ọlọ́run lóye ṣùgbọ́n pé parí tí láìsí parí ọ̀rọ̀ rẹ̀ ìyá ló fèsì. ọmọ mi ọmọ kírun. àfi bí wọ́n bá ẹsẹ̀ pẹrẹ o ìyá. ṣáàṣì nǹkan. àfi kọ́ lọ wọ́n gbà mí o. kí lọ́ọ́ bọ̀. mo dá ń fò gèdègbè ni. kọ́dá o irú ìdádúró òfegè wo wá nù ìwọ tọrọ ń fẹ́ àdúrà. báyìí la parí orí kẹjọ ìwé ni àparí inú látọwọ́ ọ̀jọ̀gbọ́n àgbà nínú nǹkan Kọ́lá Òní orí 9 náà láti tẹ̀ síwájú láìpẹ́ àkọlé tí ń bẹ́ẹ̀ ó ti wówó lọ ó ti wówó lọ ó ti wówó lọ. ẹ má gbàgbé láti like kẹ́ follow page mi lórí Facebook Awikonko TV ẹ subscribe sí YouTube channel mi náà Awikonko TV ẹ wá Èdè Yorùbá TV Oríkì Yorùbá TV Òwe Yorùbá TV Comedy Magic TV àti bẹ́ẹ̀ lọ. tẹ́ bá wá ní nǹkan pàtàkì tẹ́ fẹ́ kájọ sọ ẹ já sọ̀rọ̀ lórí WhatsApp nìkan +234 904 851 9362 +234 904 851 9362. orílẹ̀-èdè Yorùbá ò ní dàrú ìlú ẹnìkọ̀ọ̀kan wa yóò tòrò mẹ́nẹ́mẹ́nẹ́ ájú wá ṣe o.